fi jẹ. Ọ̀rọ̀ yẹn kò yàtọ̀ sí pé ẹni tí mo gbà sínú ọgbà mi tó jẹ́ pé inú ọgbà mi náà ló wà tó wá fẹ́ má ṣe bí landlord tóun náà ń pera ẹ̀ nínú tí kò jẹ́. Nínú oyè méjèèjì yẹn tẹ́nìkan máa múlẹ̀ jẹ́ nìkan lọ́nà àbí bẹ́ẹ̀ kọ́. Ohun kan tẹ́mi kàn rí ni pé gáàpù kan wà tí ó yọ ọ́lẹ̀ nínú oyè yẹn. Orílẹ̀-èdè bàtà àjòyè náà ni èèyàn wa ẹ̀gbọ́n wa ẹ̀ náà jẹ oyè Ọ̀kànlọ́mọ Yorùbá. Yorùbá yẹn ló fà tí wọ́n fi bẹ̀rẹ̀ sí ké nǹkan sókè pé láéláé kìnnìkan kìnnìkan. Àwọn fún kábíyèsí ní gbèdéke ọjọ́ báyìí tó fi gbèdéke yẹn lé ó tún padà. ó tún lé oṣù tó lé gbogbo. Eléyìí kò yẹ kí n sọ́pọ̀ tàbá máa ṣíra wa létí náà ni. Kò yẹ kẹ́ni ẹ padà nínú Yorùbá yìí náà. Ó ti ṣí gáàpù lẹ̀ fún wọn nígbà tó dẹ̀ ti yí oyè yẹn sí Ọ̀kànlọ́mọ Oòduà. Ó ti ṣí gáàpù tó ṣí yẹn náà yẹ kí àwọn tọ̀hún náà ronú pé ohun tá fẹ́ ṣe ìlú ṣé kò ní yọ wá lẹ́sẹ̀ àbí kò ní ṣe àkóbá fàǹfà láàrin àwa àti olórí ọba aládé tó kọ́kọ́ fèmí jẹ. Àwọn náà gbé tí wọ́n gbà ti Yorùbá. Kí ló ń jẹ́ Yorùbá? Kí ló ń jẹ́ òun? Kí ló ń jẹ́ òun? Ìkéde Oòduà. Ọmọ kóòtù òjíire ní gbogbo wa. So kí ẹran tó pèrà wọn ní Yorùbá yẹn sọ pé ọmọ kìí ṣe ọmọ kóòtù òjíire. Nígbà wáṣẹ̀ wọ́n máa ń sọ kàbá fẹ́ búyàn láyé àtijọ́ àdẹ́nìyàn kò bá náà gbò. Èdè wo náà ń pè lánàá gbò? Ṣe bí èdè tó kó gbogbo wa pọ̀ nígbà yẹn ni ànàgbò. Ọmọ ẹni yẹn kò bá náà gbò àbí ọ̀hún tó bú ẹni pé fílẹ̀ jàre ẹni yẹn kò bá náà gbò. Ànàgbò yẹn lè dè tó kó gbogbo wa pọ̀ tó fi ń pè wá ní ọmọ kóòtù òjíire. Ẹni tí ó sọ ajá ẹ̀ ní tàgbàkòṣòro ni tó ní tàgbàkòṣòro tó wọ́n àgbàlagbà ẹgbẹ̀ tó rú. Ẹmọ ọdún tó ń pàjá ọ̀wọ́n ló máa pàjá ọ̀hún. Bàbá wa Ọ̀wọ̀ Adé Ẹlẹ́wọ̀n Odù wọ́n ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ torí onílù kan ó máa ní tó bá gbogbo tán ìwọ nìkan ní òkun. Ọ̀rọ̀ tó wà nílẹ̀ dàbí Ẹlẹ́wẹ̀ẹ́jù tí ó lọ yá ẹnìkan lẹ́wẹ̀ẹ́jù tó ní ẹni ẹ fẹ́ ṣèyàwó ó wá lọ sọ́dọ̀ ẹni tó lẹ́wẹ̀ẹ́jù ó ní kó yá wọn ní ẹwẹ̀ẹ́jù náà kóun lọ fi ṣèyàwó. Ẹmọ pé láyé àtijọ́ wọ́n ṣe máa ń ṣe fún èèyàn lè láyé aṣọ èèyàn lè lọ yá kẹ̀kẹ́. Ìgbà tó wá débi tó máa ṣe ìyàwó ẹni tó láyàwó ẹ̀tù tó jẹ́ òun lọ́kọ ìyàwó ẹni tó lùlù ó bá dá dìbò ẹni tó lọ tọrọ aṣọ ìyẹn náà kí gbó mọ́lẹ̀. Ẹni tó yá wọn lẹ́wọ̀ ẹ̀tù yẹn wá fẹ́ rí ó fẹ́ fi ẹni tó wá yàwó ẹ̀tù ṣe yẹ̀yẹ́. Ó wá ní kápò nílùú rẹ̀ wá ó ní kó máa fi ìfẹ́ sọ wípé pẹ̀lẹ́pẹ̀lẹ́ má fà mí lẹ́wù yá pẹ̀lẹ́pẹ̀lẹ́ má fà mí lẹ́wù yá. Ẹni tó láyàwó ẹ̀tù yẹn rí pé òun náà fi ìlú bá wí òun náà wá padà sí ọ̀dọ̀ onílù yẹn ó ní kó bá wọn nílù yẹn padà pé èmi tí mò ń gbé wá ṣe wèrè kọ ẹ má jẹ́ ká wo ká bá ń jàjàdù àgbà èmi ni mo jù ẹ ìwọ kọ́ ló jù mí nǹkan àbàjẹ́. Ìwà lẹwà ọmọ ènìyàn. Tọ́jú ìwà rẹ ọ̀rẹ́ mi ọlá a máa ṣí lọ nílé ẹni. Ọmọ tí kìnìún bá bí a bá rí láàrin ẹranko ìwà bí ọba kì í jìnnà sí. Inú ìwé tá a kà ní 1970 aláwòye ọdún jọ ṣe mọ̀ pé a ti kẹ́kọ̀ọ́ nípa ìgbàgbépọ̀ ẹ̀dá mọ́wà yẹn sọ́wọ́n tó ń sọ̀sọ̀kúsọ yẹn kà.
àwọn kaláwìyé tí wọn bàbá wa onírìṣà ò lẹ́wà lówó, ó lẹ́wà, ó tún lówó mọ́, ó tún lówó, ó tún níwà, ó tún wá fi wà kún ẹwà tó ní. Ibikíbi tí bàbá wa onírìṣà bá dé, bí ajá abẹ̀ bá kó fòye wọn tàbí ẹran bẹ̀, akọ́kọ́ yọ sí wọn láti lọ dùn wọn, torí pé ẹni tí kò ta ni wọn ní. Ká kí Ọlọ́run tó dálé ayé táwa tá ń sọ àbí gbogbo wa kò ń ṣe lọ́run, ẹni tó bá fẹ́ jọba ọ̀rọ̀ ẹ̀ dàbí ẹni tó bá kan lé kò gbọdọ̀ tún kan nú, ẹni tó bá kan nú tó bá tún kan lé òun nìkan ló máa dá nínú ilé ọ̀run. bàbá bá fi sáré wọlé báyìí kí Ọlọ́run bá kí ó túbọ̀ gbà fún wa. A rí pé ṣáájú àsìkò yìí ní ìpínlẹ̀ Ọ̀yọ́ alága àwọn lọ́balọ́ba kan náà ní apáláyé Adéní Àtàndá Lámídì ọmọ olóko tó ti lọ jábọ̀ fẹ́dùmọ̀ rẹ̀, ṣùgbọ́n báyìí ó ti lọ tí wọ́n máa pín láàrin Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ àti Olúbàdàn ilẹ̀ Ìbàdàn àti Olúbàdàn kan ló ń darí lọ́wọ́ báyìí. Gbogbo tó ń ṣẹlẹ̀ lásìkò yìí ìjọba tó tọwọ́ bọ̀ àti àwọn kan ní wọ́n ṣe bẹ́ẹ̀ ojú rẹ̀ ìdìbò sáà ṣe fún ní bẹ́ẹ̀ ṣá. Ẹ jẹ́ kí n fi ọ̀rọ̀ wọn bàbá wa àgbàlagbà kan síwájú ọ̀rọ̀ tẹ̀sán. Ọdẹ ló jẹ pàkúté sílẹ̀. Kìnìún kan wá ń kọjá lọ, ó bá rí oúnjẹ tó gbé sínú pàkúté yẹn, ó bá kó sínú pàkúté yẹn láti lọ jẹ oúnjẹ yẹn. Pàkúté yẹn bá dé mọ́lẹ̀. Ìgbà tí pàkúté yẹn dé mọ́lẹ̀, gbogbo ẹranko tó ń kọjá lọ, òun ló ń bẹ̀bẹ̀ pé kọ́njọ̀ kan tú wọn lẹ̀. Ìgalà gbábẹ̀ kọjá, ìgalà ní àfihàn tí ó lóore ni ẹ́, tí bá tú ẹlẹ̀ nísìnyí ó mọ tó ti padà sọ́wọ́n ọmọ mi lára. Àwọn yẹn lọ, ọmọ ẹranko lálà ní ìkọjá, ebi ti pa, ó ti fẹ́ kú ní èkúté bá gbàbẹ̀ kọjá. Ẹ wo èkúté láàrin erin, ìgalà, ẹtu. Èkúté bá sọ fún kìnìún pé àfibí tó lóore ní ẹ̀hún, ṣó ní pa mí tí ń bá gbà ẹ́ lẹ̀. Kìnìún ní òun ò ní pa ẹ́, tó ń bá pa ẹ́ kọ̀sán lóògùn náà lójú. Ó kọ́kọ́ ní kí ni eku lè ṣe fún un, ká má fojú kéré ènìyàn. Ìgbà tó yá lónìí kó tẹ̀wàá dọ́mọ ọnú ẹ̀wọ̀n. Ẹ mọ̀ pé bí eyín erin ṣe tóbi tó kò lè gé fọ́nrán òun kékeré, béyìn ẹfọ̀n ṣe tó kò lè gé fọ́nrán òun kékeré, béyìn eku ṣe kéré tó ó lè gé okùn tó tóbi tó yìí nípa jíjẹ wẹ́rẹ́wẹ́rẹ́. Eku bá bọ́ sí di okùn tó mú ẹkùn mọ́lẹ̀, ó bẹ̀rẹ̀ sí gé ní wẹ́rẹ́ dé wẹ́rẹ́, ká tó lajú ká tó dì, eyín